mo fẹ́ fún wa ní iṣẹ́ yìí o lè rí iṣẹ́ lónìí nǹkan tí ò ná ẹ lówó ni gbìyànjú kó rí iṣẹ́ kílẹ̀ ò tó sú bá mi share bá mi fi fọ́nrán ìránṣẹ́ kó lè ṣàǹfààní fáwọn tó kù iṣẹ́ tí mo fẹ́ fún ẹ yìí ó pẹ́ jù ó tiẹ̀ wá rí lò lẹ́nìí títí aago 10 alẹ́ òní ó yẹ kó rí lò kò sígbà tó ò lè lò kò sígbà tó ò lè ṣe é kí ló ń tẹ́ máa bá mi wá iṣẹ́ ajé wá mi rí là ń pè é ajé wá mi rí ajé ògúngúlùsọ̀ wá fi lé mi ṣe bùgbé ẹ lọ bá mi gẹ̀ẹ́tì ewé bombom 3 ẹyin àgíríkì ẹyọ kan ẹyin àgíríkì ẹyọ kan ewé bombom 3 ìwọ tó bá dé jẹ́ pé ẹyin ìbílẹ̀ lórí dédé ẹ bá mi gẹ̀ẹ́tì fanta nǹkan 3 yìí náà la fẹ́ lò ẹ bá mi mú ewé bombom 2 ẹ bá mi sí ojú ẹ̀ sókè nínú pot yín ẹ bá mi mú ẹyin àgíríkì yín yẹn ẹ bá mi gbélé lórí ẹ wá mú ewé bombom ẹyọ kan tó kù ẹ bá mi dá ojú ẹ̀ bo orí ẹyin yẹn ẹ wá mú fanta tẹ mú dání yẹn fanta yín yẹn ẹ wá tú gbogbo ẹ̀ sí ẹ wá cover ẹ jẹ́ kó jiná ẹ jẹ́ kó ru ó mu tó bá ti jiná oh my god ẹ bá mi paná ẹ omi tó wà nínú ẹ yẹn omi fanta yẹn ẹ bá mi yọ sínú kọ́ọ̀pù yín ẹ wá mú ẹyin yẹn ẹ bó ìparẹ́ ẹ̀ kúrò ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àṣẹ ní ọ̀sẹ̀ tuntun pé òní ni ọjọ́ ajé olúwa jẹ́ kí ajé wá mi rí àṣírí mi jó bẹ̀rẹ̀ sí ní bò àṣírí mi ò gbọ́dọ̀ tú ọmọ aráyé ò gbọ́dọ̀ rídìí mi ẹ bèrè fún ajé kẹ wá jẹyìn yìí tẹ bá ti jẹyìn tán ẹ wá gbé fanta omi fanta tẹ yọ yẹn ẹ wá múlé lórí tẹ bá ti múlé lórí wàá rí i pé ìrìn àjò ọ̀sẹ̀ yìí àṣírí àbẹ̀rẹ̀ sí ní bò wìtìwìtì kò sígbà tẹ́ ẹ̀ lè lò ó kò ságo tẹ́ ẹ̀ lè lò ó ẹ̀ bá ti jẹun tán kẹ́ ẹ tó rí i ṣe ṣùgbọ́n gbìyànjú pé orí ṣe lónìí ọjọ́ ajé lórúkọ olúwa yóò jẹ́ fún yín láìkì ṣíẹ̀ kọ kọ́mẹ̀ǹtì owó ajé àgò kan ṣoṣo tí mò ń béèrè lọ́wọ́ wa nìyẹn. mo fẹ́ fún wa ní iṣẹ́ tá a fi máa ń pàdé èèyàn gidi tá a fi máa ń pàdé olówó tá a fi máa ń pàdé ọlọ́rọ̀ iṣẹ́ tó máa ń kọ̀nẹ́ẹ̀tì èèyàn mọ́ àwọn ènìyàn gidi ó ní mo fẹ́ fún wa yìí o bá mi like share comment kó ba lè jẹ́ fún wọn náà kí ló ń tẹ́ máa bá mi wá ẹ bá mi wá orí òkété tó ti gbẹ orí òkété gbígbẹ ni kẹ́ ẹ lọ bá mi wá ẹ bá mi wá jígí tá a mọ̀ sí ohun tí a fi ń wo àwòrán ra wa èyí tí a ti lò rí àfọ́kù jígí ni kẹ́ ẹ lọ wá àfọ́kù ẹ̀ ní kẹ́ ẹ lọ wá kò bá jẹ́ níwọ̀nba kò bá jẹ́ lọ́pọ̀ sáà wá níwọ̀nba bá mi lọ papọ̀ mọ́ orí òkété gbígbẹ yìí chai sọ pé chai ṣẹ́rí tẹ́ bá ti lọ orí òkété yẹn mọ́ orí òkété gbígbẹ yẹn tẹ́ ti lọ mọ́ jígí tán ìyẹn àwòrán tẹ́ bá ti lọ papọ̀ tó ti kúnná ẹ wá powder méjèèjì yìí ẹ wo nǹkan kan sí àkọ́kọ́ ẹ wá powder yìí ṣẹ́rí tẹ́ bá ti gẹ́ẹ̀tì méjèèjì ẹ po méjèèjì papọ̀ ẹ wá da iṣẹ́ tẹ́ ẹ ti lọ̀kún náà yẹn ẹ wá da papọ̀ mọ́ powder yẹn ẹ wá máa kùn tẹ́ ẹ bá ti ń jáde àbí ìwọ tó ti iṣẹ́ tó ṣe ń pọ̀ ìwọ tó lórí ọkọ gan lọ́lọ́ èèyàn gidi ni ó wàá wá kì í ṣèyàn bàrúfù ìwọ tọkùnrin ò kì í tọ́jú wọn kì í fún ẹ lówó lọ́mọ lò ó oh my god I swear testimony na water ìwọ náà tún padà wá give testimony tiẹ̀ náà ni go and try it ṣùgbọ́n má jẹ̀mú ẹ̀ yóò jẹ́ fún ẹ o tó bá ti like tó bá ti share tó bá ti comment kò sí tó bá mú lórí platform tí ò ní jẹ́ fún ẹ torí mò ń fún yín ní mò ń sọ òótọ́ ọ̀rọ̀ fún yín mi ì fún yín ní sí àbọ̀ complete iṣẹ́ ni mò ń jùlẹ̀ fún yín go and try it.